àgbáyé àdúgbò tá a wà yìí ni wọ́n ń pè orúkọ àdúgbò yìí Ìlógbò. A tún gbọ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ládùúgbò yìí tí wọ́n sọ pé òkú sọ ẹjọ́ ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ wípé tálélẹ́yìí tí wọ́n ń sọ fún wa wípé òkúta ó ń jáde láti inú sàárè pé òkú ń sọ òkò fún àwọn èèyàn nínú ilé táwa yìí. Lára àwọn òkúta ilẹ̀ ń wò lórí fáànù yìí, lára àwọn òkúta ilẹ̀ ń wò lórí òrùlé yìí ládùúgbò Ológbò ní Abẹ́òkúta. Wọ́n ní òkú ń sọ òkò jáde, ó ń fi òkò ṣe àwọn èèyàn ní jàǹbá rẹpẹtẹ nínú ilé táwa yìí ni o, ládùúgbò Ìlógbò ní Abẹ́òkúta. Ibẹ̀ la gbé wà yìí, gbogbo ẹ̀ olólùfẹ́ wa Fásunlé Mákindé ọmọ ayé tí kò gbọdọ̀ pàtàrùn gbọdọ̀ gbélé. Nítorí ṣẹlẹ̀ rèé o, àdúgbò yẹn la wà á wò pé ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tó ti ń pè wá ipò ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹjẹ́ lọ gbọ́n onígbàgbọ́ pé nípa ìfẹ́ olùgbàlà yóò sí nǹkan. Àkókò táwa wà ń bí òkú ò ní sọ wá lóko lágbára lọ́wọ́ Ọlọ́run bá, torí wọ́n ní lọ́sàn yìí pé àwọn òkú sàréè pọ̀ ń bí, lára àwọn sàréè rèé, lára ẹ̀rẹ́ o ṣe ti rí sàréè rèé, ìkan rèé, ìmí rèé ṣe ti rí sàréè rèé ọdún bíi táwọn màmá mi gbé wà ní. A gbọ́ lẹ́nu ọ̀pọ̀ díẹ̀ lára wọn, ṣùgbọ́n ìsàréè ní ìtúrè lẹ́gbẹ̀ẹ́ eléyìí ẹ ti rí tó Olúwa olùṣọ́ àgùntàn mi o, mi kì yóò ṣe aláìní. Ilé ọ̀hún rèé o, ibi tán ní òkú bẹ́ẹ̀ ti ń sọ wọ́n ní òkúta rè. Ẹ jẹ́ káwọn tó wà náà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àwọn tó ń gbénu lé ń bí ẹ máa bọ̀ bẹ́ẹ̀ la gbé wà yìí o, wọ́n ṣàlàyé díẹ̀ fún wa nípa ohun tó ń ṣẹlẹ̀. Kí lorúkọ yín mà? Káyìndé lorúkọ yín. Alájà inú ilé ilẹ̀ náà ń gbé. Bẹ́ẹ̀ni sà. Kí lẹ sọ pé ó ń ṣẹlẹ̀? Ọjọ́ Wednesday yẹn ó ti pé jẹ̀ẹ́dógún báyìí ní ìsọ̀lá ló máa pé jẹ̀ẹ́dógún. A kẹ̀rí pé òkò ń sọ àdẹ̀mẹ́ni tó ń sọ láti nǹkan bí aago 8 àárọ̀ ó dẹ̀ sọ títí di aago 9 alẹ́. Gbogbo wa dẹ̀ ti sùn nígbà tá àmẹ́ni tó ń sọ àti bíbọ́yá àwọn èèyàn ló ń sọ̀kò yẹn. But nígbà tó tún wá dijọ́ Sunday wọ́n tún sọ lu màmá àgbàlagbà tó jẹ́ láńlọ́ọ̀dù wa yìí. Wọ́n ń sọ ní alẹ́, wọ́n kọ́kọ́ sọ igi ìgbálẹ̀ àti ṣò, wọ́n kọ́kọ́ sọ lù wọ́n, àwọn òkàkún àdá wọn lóhùn. Nígbà wá dàárọ̀ ọjọ́ Monday wọ́n tún sọ lù wọ́n níbi tí wọ́n jókòó sí bí bàbá yìí. Gbogbo wa sànà irú kí ló wá ń ṣẹlẹ̀ nínú ilé yìí. Nígbà máa dé nǹkan bíi 9:30 àwọn ọmọ mi sùn sínú yàrá yìí. Nínú yàrá gangan? Nínú yàrá tó wà ní last one, yàrá tó wà ní àárín yẹn. Àwọn ọmọ mi sùn síbẹ̀. Ìgbà táwọn ọmọ mi máa sùn síbẹ̀, ìgbà tó di nǹkan bíi 9:30 yẹn báwọn ọmọ mi ṣe pariwo pé mọ́ ìmí òkò mo lóko òrúwo. Bí mo ṣe bọ́ta nìyẹn, ó sá pariwo pé òkò lórí òun o. Abátúnyẹ ìyá ìlọ̀kàkúlà àwùsù, èmi náà yẹ lọ́ba ń gbàgé kí n ṣàlùwàlà kí n yan náà fìlà. Ọmọ yìí ò tí gbàgé wọn bó ṣe wọnú yàrá báyìí tí wọ́n ń ka kinní yẹn bí wọ́n tún ṣe sọ òkò yẹn lù wọ́n ń gbàyà nìyẹn. Bọ́mọ mi ti sọ pariwo òkò gbogbo bàá àbásáré bọ́ta màmá dẹ̀ dúró wọ́n ro sọmọ́ gbàyà wọ́n sá dúró sójú ọ̀nà yàrá wọn bá ní à bí wọ́n ṣe fáwọn náà ní àná nìyẹn bí wọ́n ṣe fáwọn náà lánàá nìyẹn bí wọ́n ṣe sọ fáwọn náà lánàá nìyẹn màmá ò tí ì sọ débì kan wọ́n sọ òkò yẹn lù wọ́n nígbàyà ni ìyẹn lójú ọ̀nà wọ́n sọ lù wọ́n nígbàyà bí màmá tún ṣe máa jáde báyìí wọ́n tún sọ lù wọ́n nígbàrún. Àwọn wo ló ń sọ òkú? àárí nǹkan tó sọ kò. Kí lẹ sọ pé ó ń sọkù tẹ́wọ́? Òkú ló ń sọ kò ààrẹ nìyẹn òkú ni o. Ẹni gbogbo àwọn òkúta tẹ́ ẹ rí ń bẹ̀ pé òkúta nù sàárè ni ó wà ní pàṣẹjì ń bẹ nísìnyí òkúta nù sàárè ni o. Ó tún yá màmá tún jókòó sí bíbáyìí ó tún lẹ́wọ̀n lóko ọkọ mi tún jókòó sí bíbáyìí bó ṣe máa jókòó tó yí ẹ̀yìn báyìí tí wọ́n ti lé màmá lọ yí pé ẹ já máa lọ bóyá ẹ̀yìn náà lẹ jẹ́ kí wọ́n máa sọ̀kò wàláhì yín ò tí sọ̀rọ̀ yẹn tó tàbí wọ́n tún sọ ọ́ lù lẹ́yìn ọ̀run ní pa o. tó mọ̀ wọ́n pé wọ́n fi ọwọ́ tí wàá wọ̀ wá lákòókò tàwa ń bí. Màmá kejì yẹn dà. Àwọn rè èyí alákàrà ẹ bọ́ síbí. Èyí alákàrà ẹ̀yin ni lánàá lèdì àbí. bẹ́ẹ̀ni ọmọ ní. Ẹ̀yin gangan lẹni ilé bàbá yín ló kọ́ lẹ́yìn. Màmí kí lorúkọ yín? Mariamu Dúrówojú. Mariamu Dúrówojú.
àbí mọ́ríàmọ̀ dúró wojú lórúkọ yín màmá kí ni tó ń ṣẹlẹ̀ gan nínú ilé yìí. irú àríwú èrè ń jọ tí. kí ló ń sọ̀kò. àmọ́ ọ̀rí ó kàn ń sọ̀kò. ẹ kí ni ó jẹ́ ló ń sọ̀kò. òkú ni. òkú ó wá lé ó wá kọjá ojú ẹ̀. ṣé ẹ ṣe pé ẹ ṣe sàrà fáwọn òkú yìí. ọjọ́ tó ti à ń ṣe sàrà fún wọn tẹ́lẹ̀ gba àwọn oníṣọ́ọ̀ṣì jẹ́ pé kèfèrí nǹkan kan. lẹ bá dá dúró. lọ́ba nígbà àwọn oníṣọ́ọ̀ṣì sọ pé gbogbo ẹni bá ń ṣe sàrà fòkú wọn ní kèfèrí ni lẹ bá dá dúró lẹ bá ṣe sàrà mọ́ níbo lẹ sin bàbá àti ìyá yín sí. bàbá ni ìyá ló wà lẹ́yìn kú. ẹ̀yin náà ṣe sàrà fún màmá ó lágbára ó sàrẹ́ bàbá lélẹ́yìí àbí tí bàbá rè tí màmá dà ẹjá wọnú lé nípa ìfẹ́ olùgbàlà yóò sì kan nípa ìfẹ́ olùgbàlà yóò sì kan. lára àwọn òkú yẹn rẹ̀ àbí àwọn rèé o ṣẹ́tìrì àwọn òkú yẹn lẹ̀ ń wò yìí ọ̀yá sàárè màmá lélẹ́yìí àbí. sàárè tí wọ́n ní ilé. eléyìí lágbára o. ó jẹ́ ti tọ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó ti kú náà kò ṣe kó ṣẹ̀ṣẹ̀ bá àríwú ẹ̀. òun lélẹ́yìí inú ilé yẹn rèé o lára àwọn sàárè lára àwọn òkúta òkú tó wà nù sa òkú òun rèé tọ̀sán yìí dà tọ̀sán yìí lélẹ́yìí àbí ó lágbára o lára ẹ̀ náà lélẹ́yìí náà ó lágbára níbi tí ọlọ́run ṣàánú wa o. ó ṣe lálọ́ tó káàkiri o. màmá nígbà lẹ́yìn náà wà ṣe sàrà fáwọn òkú ọ̀hún bá. pé gbogbo àwọn ọmọ olókùú wọn ti lọ́wọ́ ń ṣàràjọ. ẹ jẹ́ kó ṣe sàrà o. ẹ ń bọ̀lẹ̀ wá ń sùn báyìí màmá. ó ní oṣù ń bẹ̀ yẹn. ẹ̀yin náà ò tó sunlé torí bẹ́ẹ̀ bá sunlé òkúta níṣẹ́ yìí jẹ́ màmá ọ̀rọ̀ ẹ mọ̀ pé gbà mí ọ̀rọ̀ mi máa ń dàbí àwàdà àwọn òkú tó wá ń sọ̀kò yìí ṣé bí wọn ò sọ kọ́kọ́ fẹ́ yìí. wọ́n ti wọ́n gan ló pọ̀ jù. ẹ̀jẹ̀ ní bá mi fi kìíní fúnjẹ ní gbogbo àwọn. ṣe máa ṣí. wọ́n bá mi fi kìíní ṣe bíbà ó sì ń dùn díẹ̀ díẹ̀ bíbà yìí. ó sì ń dùn. ó ti bẹ́ lóòótọ́ orí màmá bẹ́ o. ẹ jẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ jẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu. òun náà nǹkan tó fẹ́ sọ ní nǹkan kan náà lájọ fẹ́ sọ ọlọ́run náà làbájọ bó ṣe rí náà yẹn torí mi ò gbélé àwọn mi ló wà ní àjẹ́dọ̀gídé Tuesday ìjẹjọ tẹ́mi náà dé àti lọ́ọ́ di church ládẹ́ ń sùn máa ṣe wà yìí. ẹ tó sunlé mọ́ torí ó ti gbọ́ràn òkò lórí mi. mo yẹ. ẹ dákun ọ̀rọ̀ yìí ó dàbí àwàdà ni ẹ já máa ṣe sàrà àfọkù ọ̀run ó ṣe pàtàkì láti máa ṣe sàrà fún àwọn òkú ọ̀run. ó dàbí tó lè dé àwọn olóògbò ní gbogbo wọn náà wá bí pátá. àwọn olóògbò ní wá bí. gbogbo landlord association. ìwọ yìí ìjẹjọ báyẹn máa ṣe bá ń ṣe pàtí ń bí báyìí. kí wàá ní oṣù wá sọ báyìí. lẹ́yìn àwọn olóògbò ní iṣẹ́ pé àwọn èèyàn míì bóyá bíi pásítọ̀ àbálàfà. àpàlàfà bọ̀tà ìgbà pé pásítọ̀. kí làlàfà sọ fún yín. àkàrà náà dín àbọ̀ṣẹ̀ máa pẹran ni. wọ́n ní ká pẹran ni. wọ́n ní ẹ pẹran tó tẹ́ bá ti pẹran yóò stop ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀. so n ta tó ní ta ní àfi tó wà létí lélẹ́yìí ó lágbára o wọn lókun ló ń sọ òkú látinú sàárè látinú sàkú eléyìí lágbára o lágbára lọ́ọ̀lọ́ọ̀ba ọlọ́run bá dá o wàhálà dúró ẹ jẹ́ káà náà tètè máa lọ torí bá a bá ti ń ṣe yá àláwù ká máa fi yá àyásẹ̀ ká máa fi kún ẹgbẹ́ máa lọ o. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́ẹ̀dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.